Yípa òrìṣà, òrìṣà yípa, yípa òrìṣà, òrìṣà yípa, yípa òrìṣà, òrìṣà yípa. Mo kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí o. Onírú adáyí o fún kábíyèsí ọlọ́jà ìrànjẹ́ èjìta. Mo wóríwórí fún òní òrìṣà. Onírú adájú o, irú adájú, irú adájú o. Mo kí gbogbo ọba lóru. Onírú adájú, gbogbo ìyè olóhùn o, irú adájú. Mo kí gbogbo ọba aláyélúwà nínú ilé o. Kí wọ́n pẹ́ fún wa o. Mo kí gbogbo ọba olórí. Mo kí Òṣogbo. Mo kí àwọn ọba ṣẹ̀ṣẹ̀ fún. Mo kí yèyé ẹ̀kọ́júmọ́. Ẹ ṣé, ẹ ṣé. Tẹ́ ẹ fi sínú platform láàárọ̀ yìí. Ẹ ṣé. Èmi náà ní o bá mẹ̀sán òrìṣà. Òun yẹn ẹ ṣe gbọ́ yẹn. Àsìkò ti tó díẹ̀ kí wọ́n mọ ìtumọ̀, kí àwọn ọmọ olórìṣà kan mọ ìtumọ̀ ilẹ̀ àti ilẹ̀ tó fẹ̀. Wọ́n kàn ń sọ ni, àwọn kan kàn ń sọ ni, àwọn kan mọ̀ ń pa ẹ̀ o. Àmọ́ ọgbọ́n díẹ̀ mi ò wọ́gàn, ọgbọ́n náà èmi náà ń wá. Ọ̀rọ̀ Ifẹ̀, tá bá fẹ́ sọ ọ̀rọ̀ Ifẹ̀, tá bá fẹ́ sọ ọ̀rọ̀ Ifẹ̀, ọ̀rọ̀ Ifẹ̀, ọgbọ́n ni ká má lọ ṣe ọ̀tún àti òsì. Nítorí pé bẹ́ẹ̀ ṣe sọ nígbà ìwáṣẹ̀, wọ́n ní gbogbo ẹ̀ ṣe rọ̀ wá. Ẹ jẹ́ kí dáwọ́ dúró ń bẹ̀ kí play ohun yèyé nǹkan tó béèrè láàárọ̀ yìí. Yípa òrìṣà o. Ẹ ká máa lọ díẹ̀díẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àgbà ni. And two, mo ti wò pé kò ṣe gbogbo àwọn olórìṣà wọn ò tí àsìkò yẹn ò tí dé tí gbogbo wọn mọ̀ pa ọ̀rọ̀ yìí. But àwọn tó wà ní platform tí òrìṣà láti fọwọ́ kan inú wọn, màá jẹ́ kán gbọ́, kán understand ọ̀rọ̀ yìí. A máa sọ díẹ̀ torí pé ká sọ pé ká sọ gbogbo ẹ̀. A máa ṣe ọ̀tún àti òsì. Àmọ́ àwọn tí Olódùmarè ti fún òye àti àwọn onílẹ̀, wọ́n máa mọ ọ̀rọ̀ yìí. Lákọ̀ọ́kọ́ mo ní ọba ìlú Ifẹ̀. Mo tún wá ní ọba ilẹ̀ Ifẹ̀. A jí mi ní òwúrọ̀ kùtùkùtù ẹni, àwa ń bá mi jíròrò lórí ọ̀rọ̀ mẹ́ta. Ọ̀rọ̀ mẹ́ta náà ni ọba, ìlú àti ilẹ̀. Ọba. Ó dáa, ẹ pa òrìṣà yèyé. Bẹ́ ṣe wọ́n ti fi hàn yín ẹ̀. Ọba ìlú àti ọba ilẹ̀. Ẹ yẹ ká lọ sí ìgbà wáṣẹ̀ torí pé tá bá sọ pé tá bá sọ sí kò lè yé àwọn èèyàn, kò lè yé àwọn ọmọ òrìṣà. Bó ṣe wà leléyìí. Àkọ́kọ́, gbogbo kan tá à ń sọ báyìí sìn ọ̀run ní gbogbo ẹ̀ kọ́kọ́ fi ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀ ní ọ̀run kan tó wá sí ayé. Àkọ́kọ́, ìbà Olódùmarè. Olódùmarè tó dá ayé, tó dá àwọn nǹkan tó wà nínú ayé. Olódùmarè òun ló dá gbogbo ẹ̀. Òun ló pe àwọn ọmọ jáde nínú inú ẹ̀. Tá ń pè ní èlú nígbà wáṣẹ̀ kan tó tiẹ̀ dá ayé. Èlú là ń pè wọ́n. Èlú ni wọ́n. Gbogbo àwọn bàbá tó lágbára tá ń pe orúkọ wọn báyìí, tá ń wúre níwájú wọn, tó máa gbé àdúrà yẹn lọ bá Olódùmarè, àwọn ni. Ẹ má bínú, kọ́ọ̀lù kan ló wọlé nípa òrìṣà.
so àwọn yẹn tó lọ máa gbé àdúrà yẹn lọ bá Olódùmarè ní ọ̀run, òun ló ń pè ní àwọn yẹn ló ń pè ní elú. Àwọn elú ló kọ́kọ́ wá. Àwọn elú yẹn ní Olódùmarè ló rán wọn ṣẹ́. Àwọn elú yẹn àwọn ló wá sí ayé. Elú yẹn pọ̀, wọ́n pọ̀. According to ìgbà ìwáṣẹ̀, according to the history, they are about 399 or 400 according to it. Let me be, I think it's about 400. So at the end of the day, they are about 400. Tí wọ́n sọ pé 309 torí pé bí ìtàn yẹn ṣe ń lọ, gbogbo wọn wá ń separate ìgbà tó ń dé ibì kan. So òun nìyẹn pé àwọn elú yẹn ló kọ́kọ́ àwọn ló kọ́kọ́ wà lọ́run. Àwọn gangan ló ń pè ní àwọn ọmọ ọ̀run. Àwọn ọ̀run ni wọ́n wà. Olódùmarè ló dá ọ̀run, ó wá dá àwọn ọmọ sí ọ̀run. Ọ̀run ló kọ́kọ́ wà. So àwọn yẹn gbé lọ́run. We can't even measure the time, and we can't. These are the history according to àwọn bàbá wa tó ń sọ history àwọn ìlú yìí. So ká tẹ̀síwájú ká gbọ́ kan tí what mama say again so that we explain further. Ọba ìlú àti Ilé-Ifẹ̀. A tó wá mú mi tẹ̀síwájú, a tó wá ń fi yé mi wípé ṣé ní ìgbà ìwáṣẹ̀ ọba ní Ilé-Ifẹ̀, ọba ní agbègbè tá à ń pè ní Ilé-Ifẹ̀, ṣé àwọn ọba náà ọ̀rọ̀ yìí mo fẹ́ gbé kalẹ̀ lọ́nà tó máa fi yé wa. Ìmọ̀ wa darapọ̀ mọ́ mi, òye wa darapọ̀ mọ́ mi. Ọgbọ́n jẹ́ kí n rí ẹ̀. Ohun tí mò ń gbọ́ òun ni mo fi ń fi ọ̀rọ̀ yìí sí inú agbo àwọn Ọlọ́bàtálá, inú agbo Alábàláṣẹ. Ẹ ṣé yèyé ìpàrọ̀ṣà. So ọba ilẹ̀ àti ọba ìlú tó fẹ̀, ilẹ̀ tó fẹ̀ àti ìlú. So nígbà ìwáṣẹ̀, ọ̀tún lọ sí ìgbà ìwáṣẹ̀, ìgbà tí Olódùmarè dá àwọn ìlú yìí, ní àwọn náà wọ́n ti pẹ́ lọ́run. Àwọn náà ló lọ bá ẹnìkan nínú wọn, ló lọ bá, tó ṣe inú kan àbá wọ́n pọ̀ nínú àwọn ìlú yẹn. Wọ́n ti ní ọ̀gá, wọ́n ní àwọn ranking status. It's about 399 or 400. So at least about 15 of them wọ́n ṣe pàdé lọ́run, wọ́n ṣe ní oyè lọ́run. Wọ́n pàdé ara wọn, sọ̀rọ̀ wọn dẹ̀ pé Olódùmarè, ohun rí Olódùmarè wọn ti ẹ̀ ń rí. Nínú àwọn ìlú yìí, in 399, about 15 of them, àwọn ìlú tó kù wọn rí wọn as well. Wọ́n gbọ́ ohùn wọn ni, ohùn ló fi ń gbọ́ wọn. Bí Olódùmarè ṣe dá wọn nìyẹn. So àwọn 15 yẹn, 15 or 14 of them,
wọ́n lọ bá wọ́n pè pàdé wọ́n dẹ̀ gbọ́ ohùn Olódùmarè pé àwọn náà kàn dá ènìyàn. Olódùmarè ti kọ́kọ́ fún wọn ní òye yẹn pé kán ó máa dá ènìyàn, wọ́n máa kán kọ́kọ́ dá ayé náà kán tó dá àwọn ènìyàn. So àwọn orúkọ tí wọ́n pè fún mi gbà yẹn pé wọ́n ní Ọbàtálá, Elú, Ọbàtálá, Elú, òrìṣà ńlá ló ń pè é, Elú, òrìṣà ńlá. Then wọ́n tún sọ pé Ọ̀rànfẹ̀ wà ń bẹ̀, Ọ̀ṣun, alágbẹ̀dẹ ọ̀run, Èṣù láàlú, Olórólógbó. Àwọn ìlú yẹn pọ̀, Ògún, Elú, ohùn Olódùmarè tó wà ń bẹ̀ ló ń pè ní Ifá. So gbogbo àwọn ìlú yìí wọ́n ti gba àṣẹ lọ́dọ̀ Olódùmarè. So that is how we descend. We are talking about the first beginning. Ifẹ̀ ò dáyé, àwọn ló wá sí, àwọn ló rọ̀ wá, erigbó ni wọ́n. Àwọn ló mú ilẹ̀ yẹn wá láti ọ̀run wá sí the physical realm. Gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí is the spiritual realm. Then before they now transform themselves down to the world and create the world. Oduduwa was there as well. Odua was there. Oduduwa was there. Elu Oduduwa wà as well. So àwọn ìlú yìí ti kọ́kọ́ gbé lọ́run kan tó wá. Àwọn ìlú ló kọ́kọ́ gbé ní ayé tó wọ́n dé ayé tán. Then the history of creating came out. They create a lot of things in the world. Àwọn ìlú yẹn ló create a lot of things and created àwọn ọmọ àwọn ènìyàn tí wọ́n ń pè ní òrìṣà. Ìlú ló bí òrìṣà. Ìlú ló kọ́kọ́ bá àwọn èèyàn gbé before the name now start coming out from Òrìṣàlá, then Ọbàtálá, Ọ̀rá to Ọ̀rànfẹ̀, Odù to Odùduwà. So Ọ̀ṣun, Ṣẹ̀gẹ̀ṣẹ̀, they all start manifesting in human form, the first ancestral human form. Àwọn ìlú yìí ló kọ́kọ́ kọ́ gbogbo àwọn ènìyàn, everything. They were living together according to the history of Ifẹ̀. So let's proceed before I conclude it. Just want to make it short. Ọ̀rọ̀ mẹ́ta la gbé kalẹ̀ síwájú mi ní òwúrọ̀ òní o. Ọba, ìlú, ilẹ̀ Ifẹ̀. A tún wá mú mi tẹ̀síwájú. Mo tún wá ń gbọ́ Ọọ̀ni rìṣà. Ọọ̀ni àná. Ipa òrìṣà òyìyé. Òrìṣà ipa. So ohun tẹ́ ẹ gbọ́ yẹn bí ṣe ń sọ lọ, Ọbàtálá àti àwọn ìlú tó kù, àwọn ló kọ́kọ́ rọ̀ wá, àwọn ló mú iyẹ̀pẹ̀ wá. Ọbàtálá alábàláṣẹ, òrìṣà ńlá, òun ló mú iyẹ̀pẹ̀ wá, àti àwọn ìlú tó tẹ̀lé wá. Ògún, Elú ni. Ìgbà tí wọ́n wá sí ayé ni wọ́n dá àwọn ènìyàn that take up to their name.
every òrìṣà have their own bloodline ènìyàn. Àwọn ìlú yẹn, this is how Olódùmarè say they should act tó bá ti di ayé. So tó tàbá Ọọ̀ni yẹn, òun ni ìgbà tí Odùduwà dé, Odùduwà extend. Ọbàtálá ló mú the what they are trying to tell you there is that Ọbàtálá ló mú ilẹ̀ wá, òun ló mú ilẹ̀ wá tí wọ́n tẹ̀ sí Ifẹ̀. Odùduwà dé, Odùduwà walk and expand and expound ilẹ̀. Odùduwà expound the Ilé and did a lot of things. We all had this history that happened between Odùduwà and Ọbàtálá that very time. In the realm of Elu, they all extend. Every Elu have their own part. Ọbàtálá has his own part, Ọ̀rànfẹ̀ has his own part, Èṣùlàlú has his own part, Alágbẹ̀dẹ Ọ̀run has his own part, Odùduwà has his own part. So ìgbà tí wọ́n ti ṣe gbogbo àwọn kìnìyàn, wọ́n ti dá àwọn ènìyàn, wọ́n ti dá àwọn òrìṣà, àwọn ìlú yẹn, they descended. They went back to where they came down from. So àwọn ènìyàn yẹn, ìgbà tí wọ́n ti ṣe gbogbo àwọn kìnìyàn, all the whole ìlú that has òrìṣà, they now make Ọọ̀ni òrìṣà the custodians of all the whole òrìṣà in Ilé-Ifè. So we can now figure it out. Èèyàn tó mú ilẹ̀ wá, èèyàn tó fẹ́ ilẹ̀ yẹn. So that is why you are seeing two things nínú ohun tẹ́ ẹ gbọ́, ilẹ̀ àti ilẹ̀ tó fẹ́. Ọba aláyélúwà àti àwọn ọba tí wọ́n ní ilẹ̀, àwọn òrìṣà, the custodian, àwọn ìlú yẹn gbé gbogbo kan tó ti ṣe yẹn, they put it in the hand of òrìṣà. So I hope you understand what I just explained. Onílé á ṣe fún wa kí gbogbo wa gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, kí òrìṣà ńlá kó fọwọ́ kan inú wa ká, kí òye ọ̀rọ̀ yìí kó dé wa nú nípa òrìṣà. So that is my little way of explaining it. Torí pé gbogbo àwọn òrìṣà yẹn, gbogbo wọn ló ṣiṣẹ́ papọ̀. Àwọn ìlú yẹn, gbogbo wọn ló ṣiṣẹ́ papọ̀. Ìlú ló kọ́kọ́ dé. Ìtorí yẹn la máa ń kọrin nínú Ọbàtálá. Ìlú bélú ṣeré o, ẹ wá wo ọmọ òrìṣà o. Ìlú bélú ṣeré o, ẹ wá wo ọmọ òrìṣà o. So I actually get those wisdom and idea from that song. Gbogbo ẹ ti wà nínú orin, ó ti wà nínú ìtàn. Gbogbo àwọn ìlú yẹn ló ṣiṣẹ́. Àwọn ìlú ló kọ́kọ́ dé. Àwọn ìlú ló bí àwọn ọmọ ní òrìṣà. Àwọn ọmọ òrìṣà. So gbogbo wọn ṣe what they do in heaven, they do it in earth. They bear their forefathers' name, the name of àwọn ìlú yẹn. Àwọn ìlú pọ̀. Ìlú méje Ifẹ̀ mẹ́fà. Those are another history. So ìlú ló kọ́kọ́ tẹ̀dó. Ìlú ló kọ́kọ́ àwọn ní Erúgbó. So àwọn ló bí òrìṣà. So those àwọn ọmọ òrìṣà yẹn ló they become to they bearing the name of àwọn ìlú yìí. So tí olórìṣà bá ṣàdúrà pé ó ń ṣàdúrà fún àwọn ìlú ló máa gbé àdúrà yẹn lọ bá Olódùmarè. Ìlú Ọbàtálá wà, òrìṣà ńlá. Ìlú Ọ̀rànfẹ̀ wà. Ìlú Iyemọja, ìlú Ọ̀ṣun, ìlú Ògún, ìlú Ifá. So gbogbo wọn ìlú ni wọ́n before they now descended and create whatever they want to create and descend and went back. So that is what Ilé-Ifè. These are the meaning of the two kings you are seeing. Ọba kan ló múlẹ̀ wá, ọba kan ló fẹ́. Òun náà is the one that spread it and owns the one that they spread is in charge of it. And for now, the one they put in charge of all Ilé-Ifè is Ọọ̀ni òrìṣà.
Ọ̀ọ̀ni òrìṣà. So gbogbo wọn was in Elu, get it right. Gbogbo àwọn bàbá tá à ń porúkọ wọn ń sìn wọn ti kọ́kọ́ àwọn ló kọ́kọ́ wá. These are the first Elu before they now become òrìṣà. I hope you all understand it. Èèpà òrìṣà. Ó dáa. Èèpà òrìṣà yèyé. A tún gbọ́ the last one tí yèyé sọ ń pa èèyàn tó approach ẹ̀. bí mi ó ní kí ló dé tí n máa lọ ìlú mi padà, kí ló dé tí n máa lọ ìlú mi padà, ṣé ìlú èmi Erelu tó àṣẹ, ṣé ìlú mi nífẹ̀ẹ́ ní abẹ́ ẹ̀gbọ́n béèrè tó bí mi, ó ní kí ló dé tí n máa lọ ìlú mi padà, ó ní wúmà yìí ó dé máa lọ ìlú ẹ, ó dé máa lọ ìlú ẹ, kí ni problem ẹ pẹ̀lú fẹ́. Èèpà òrìṣà kò lè yé wọn yèyé. Ẹ mọ̀ pé Olódùmarè ọ̀rọ̀ yẹn ó funny but at the end of the day àìmọ̀ nǹkan àìmọ̀ ìmọ̀ ló ń jẹ́ kí irú ọ̀rọ̀ yẹn jáde. Ó máa ń ṣẹlẹ̀ nítorí pé wọn ò mọ ìtàn ìgbà wáṣẹ̀, wọn ò mọ nǹkan tí Ifẹ̀ represent, nǹkan tó stand fún, torí ẹ ló fi sọ ọ̀rọ̀ yẹn jáde. Gbogbo ìlú àwọn ló tẹ Ifẹ̀ dó. Ibẹ̀ ni gbogbo civilization sì bẹ̀rẹ̀. Pé kó wá sọ fún yín pé ẹ lọ ìlú yín. The source, that is what they call Ifẹ̀, is the source. That is your ancestral home. Especially when you are spiritually connected to òrìṣà àti àwọn ìlú, you will step your leg in Ifẹ̀, and when you are there, that is your home. That is the spiritual home. It's a spiritual home. You are in your home, is it telling you to go home? Spiritual before physical realm. Kò yé wọn náà ní gbogbo ìtàn. Kò ṣe gbogbo wọn tó wà ń fẹ́ ló mọ gbogbo àwọn ìtàn yìí. Imagine Ilé-Ifẹ̀ tí church wà, tí Muslim, tí kí ló ń pè Islam mosque wà. Àwọn yẹn ti ṣiṣẹ́ gan, wọ́n ti mú àwọn ọmọ tó ń bí sí Ilé-Ifẹ̀ yẹn, Ilé-Ifẹ̀ yẹn, wọ́n ti mú most of them, even to deep into the palace. Àwọn olóyè ńláńlá nínú palace, they are Muslims. Okay, no, they are not really following the tradition and culture of Ilé-Ifẹ̀, the spiritual land of our ancestors. So that is why those kind of a thing is coming out. Kò mọ ìtumọ̀ ẹ̀. Ìgbà mélòó ló ń ṣe rìhásà, ìgbà mélòó ló ń rehabilitate gbogbo àwọn ọmọ Ifẹ̀ pé this is our source, let's repair this thing. That is why you see people like àwọn tí o bí Ifẹ̀, I don't want to mention name, àwọn èèyàn tó ti àwọn Sunday Igboho, Jerry Adam, they just say okay, tí àwọn tó wà ń fẹ́ wọ́n ṣe báyìí, they can't control us, they will do what we want to do. Ẹ ní ipò nínú òrìṣà tó concern ní gbogbo òrìṣà Ilé-Ifẹ̀. You are doing another religion. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn yèyé. Ẹ má bínú. Àìmọ̀ nǹkan ni ló ń fà á. Wọn ò mọ òye yẹn, wọn ò understand nǹkan tí spiritual house means. Wọn ò mọ̀. Mo rẹ́rìn ní Faransé. Mo rẹ́rìn àbí èmi Erelu tó àṣẹ. Ní Ifẹ̀ òye.
ẹnìkan bí mi pé kí ló dé tí màá lọ lù mí àtọ. Imagine that. Ìfẹ́ olóyè, ìfẹ́ oyè làgbò, ìfẹ́ olúbebe, ìfẹ́ fẹ́, ìfẹ́ oyìdáyé. Ẹ wá ń sọ fún ọmọ òrìṣà, ọmọ ìlú, ẹ sọ fún wọn pé, ẹ wá sọ fún wọn pé kí ló dé tí ò lọ ìlú ẹ, èèyàn tó wà nílé ẹ. Imagine that. Ẹ bá mi dá sọ̀rọ̀ yìí o. Kí dá sí yèyé, kò ṣe gbogbo wọn ló mọ ìtàn. Àwọn gan ọmọ tó ń bí sí Ifẹ̀, wọn mọ ìtàn Ifẹ̀, wọn mọ. Àwọn bàbá wa tó ti kúrò ńfẹ̀, wọ́n ti kúrò ńfẹ̀ nígbà yẹn tó lọ tẹ ìlú míì dó, wọ́n ti ń sọ ìlú history Ifẹ̀. My forefathers, my grandfathers, my grandmom, that is what motivate me. Bẹ́ẹ̀ ni bàbá ló kúrò, wọ́n kúrò ní Ifẹ̀. The aborigines of Ifẹ̀ move to another place, àwọn lọ tẹ ìlú míì dó. Ibẹ̀ ló bí wá sí, but at the end of the day wọn ò gbàgbé ilé. My grandfather, my grandmom always talk about Ifẹ̀. They talk about Ifẹ̀ before they move to Use, Ifẹ̀ kékeré. So I don't blame them if they start denying them, because they don't know the history. They are denying the original, the aborigines Ifẹ̀. Oga. Mo wá béèrè pé ìwọ ló máa fọ̀nà ìlú mi hàn mí. Torí ìlú tèmi ni mo wà yìí o. Àbí? Ṣé mo gbà á? Ẹ gbà á tán. Ṣé èsì tó yẹ kí n fún nìyẹn? Bẹ́ẹ̀ ni yèyé. Àbí èsì mìíràn ló yẹ kí n fún? Rárá o, ìlú ilẹ̀ wa. Àwa tí a ti wà ní òkè òkun fún àìmọye ọdún. Imagine that. Ẹ wá padà wálé, ẹ wá ní kó lọlé. Òkè òkun. Ẹ wo yèyé, ó gbọ́ àtọ́ yín. Lódùmarè á bá wa tó, àwọn lídà á bá wa tó. Ẹ ṣé yèyé, ìpàrìṣà o, ìpàrìṣà mo kí gbogbo ilé o. Peace and love.